àrídùnnú ẹni kọ̀ọ̀kan wa ní dìbàjẹ́ gbogbo mọ́fẹ́ ọlọ́run bá fẹ́ gbogbo mọ́kọ̀ ọlọ́run bá wa kọ́ ọlọ́run ní ṣàdé òfẹ́ ní kọ̀ọ̀kan wa. Mo kí madam wa alájà isa mo kí dáadáa alámọ̀lẹ́ yóò ní dòfò gbogbo tẹ́fẹ́ ọlọ́run sì fún mi. Mo kí púpọ̀ gbogbo ọlọ́run kí ọ̀nà yóò ní dojú ibi tí wọn ò rò pé èdè ti dáadáa ọlọ́run jẹ́ kẹ́dé bẹ́ẹ̀ lágbára ọlọ́run ẹnìkan ní ògbébì kan débì kan wọ́n sọ pé ó tán ọlọ́run ní ọ̀nà kù. Ẹ̀dá tí náwó ọ̀lẹ̀ pé ká má kọjá ẹ̀dá tí náwó ọ̀lẹ̀ pé ká má kọjá ibi ọwọ́ ẹ̀dá bá gúdẹ̀ ńlọ máa mọ ọ̀nà tó kù lọ́dọ̀ bá olúwa mi bọ́lọ́run bá fẹ́ fún mi lárísí kí ọ̀tún ọmọ ní kárísí kí ó fi dọ́dọ̀ wá láì ọlọ́run ni yes ọlọ́run ó ti parí ọ̀rọ̀. Mo kí ọkọ ìyàwó aláàjì Abdullahi àrídìdésí àmọ̀ pé mo mọ̀ yín délé látara ọ̀rẹ́ mi yes wàláì ọ̀rẹ́ mi tó ti pẹ́ tó fi kú wá sípẹ̀ yẹn àtijọ́ wà ní òkèní ìfọlọ́n kìíní wọn. Now ẹjọ́ torí ọlọ́run kókó kan tó bí mi nínú jù láyé ni kí èèyàn máa nà ìyàwó ẹ̀. Wọ́n jẹ́ bóyá pé gbogbo ọkùnrin tó bá ti nà ìyàwó ẹ̀ wọ́n ní wèrè ni wàláì tàlà wọ́n ní wèrè ni ọkùnrin tó bá nà ìyàwó wọ́n ní wèrè wọ́n lọ yẹ kó gbé lọ àrùn wọ́n lọ yẹ ọpọlọ ẹ̀ ẹ̀rọ àmì ọkọ̀ ti pọ̀ jù láàbí náà èmi kì í fọ́ bọ̀rọ̀ lójú o ó ti yé ẹ má ẹ bà nà ìyàwó yín láyé wọ́n parí ìjà lọ́kàn lọ lánàá ìyàwó ti kó jáde nínú ló ti lọ ṣùgbọ́n lọ́wọ́n kan ọ̀tọ̀ wa ó dá padà ìyàwó yẹn sọ pé nílùú yìí ní sáà eléyà pa mí o alẹ̀ ṣèwé sí mo á ní kí ọkùnrin yẹn kó divine reason mo lè fi tó fi ná ìyàwó rẹ̀ bóyá bí tó ń lù yẹn bóyá máa kọ̀rẹ́ ẹ̀bẹ̀ kó sàlàyé kò sí tó lè sọ ó lọ́n ṣe mistake because kò sí reason tó fẹ́ fi sọ fún mi pé ìdí pàtàkì rẹ̀ tí mo fi ń ná ìyàwó mi wàláhì kò sí ọlọ́run inú àwọn òkè wo àṣekà bíbélì ṣùgbọ́n mọ̀ pé ọlọ́run ti ṣe àlàkalẹ̀ àwọn àbálòjókòó yìí ó ti ṣe àlàkalẹ̀ ọ̀nà tá a lè gbà láti fi dáṣẹ́ bí àfúnyàwó wa kí ló tẹ̀ yẹ ká lónìí tó bá pọ́nlọ́run ló bá ní ká máa dùyàwó wa ní àníná ìyàwó wa because ọlọ́run ni ẹ má mutí àmutí bó ṣe korò tó a sì mú ó ti yẹ yín sìn ohun tọ́lọ́run ní ká ṣe àṣe ohun tọ́lọ́run ọ̀fẹ́ làwọn wà ń ṣe automatically ìfẹ́nu wà là ń ṣe o àṣẹ bí ọlọ́run òun nìkan bí dàgbọ́n wa lọ́wọ́ ó ti yẹ yín ẹ ní right láti lu ìyàwó yín kò dáa ọtí ẹ̀ bá làákàyè lọ yàtọ̀ sí yẹn ẹ má ṣe pè fúnra yín o ìyàwó àtọkọ tẹ́ pípè ni wọ́n fi ń yọnu ẹ rí i pé ara ọmọ wọn ni wọ́n ti gba resort òun lẹ́ fi rọmọ burúkú lónìí